Yoruba nation now. Self-determination is our right. This crisis must be over. Hey, injustice must be over. Hey, bad governance must be over. We are agitating for all to do. Hey, this crisis must be over. Hey, injustice must be over. Hey, bad governance must be over. We are agitating for all to do. Ẹ jẹ́ ká pín kálukú wà lọ́tọ̀ọ̀tọ̀, kí Yorùbá wà lọ́tọ̀, kí Ìgbò wà lọ́tọ̀. Àwọn Hausa káwọn náà dá dúró. Operation time for mẹ̀kúnnù ó ti tó. Nigeria is a fraud, I want to know. Nothing for the masses, tears and sorrow. Bad because accident, people are dying. This too bad, this not our destiny. Lord, look at show the wala to go see. Why don't you seek advice before you do this? Nigeria is a very big mistake to save lives. Nigeria must break. I'm not sorrow, Nipa use party. That is time, let me tell the reality. ABCDP, that's why they use party. One shele like to have everybody. This crisis must be over. Hey, injustice must be over. Hey, bad governance must be over. We are agitating for all to do. Hey, this crisis must be over. Hey, injustice must be over. Hey, bad governance must be over. We are agitating for all to do. I'm a politician that want to use party. I lead youth party. You do already. We need freedom from modern day slavery. Nigeria, every time on load them up. I'm a politician and he can't load them up. I'm flying if I'm when you're blue bush. One in Kogo, Nigeria, no jet. I did not come on monitor Fulani. Papa Queen, Omale, local, lie, Alibaba, like Massacre, see how they wasted our brothers and sisters. And young Yoruba money, Shet Mura, as nice to see Lamatingia. Say no, it's one Nigeria. That night, constitution is a fraud. I'm a end Nigeria, baby, call. This crisis must be over. Hey, injustice must be over. Hey, bad governance must be over. We are agitating for all the do. Hey, this crisis must be over. Hey, injustice must be over. Hey, bad governance must be over. We are agitating for all the do. Àwọn tí wọ́n ní masters wọn fi rí iṣẹ́ mọ́. Ẹ̀yin tèmi iṣẹ́ bá ṣe máa bá lọ nìyí. Ọ̀rọ̀ Nàìjíríà yóò máa tóbi sí mi. Àwọn bọ́ọ̀tì àwa ọ̀tá ọlọ́run ni wọ́n. Àwọn àgbà ẹ̀ka àpólí tí wọ́n nìkan lọ́mọ̀. Ó tó gẹ̀ ọmọ ní àṣemọ́. Wọ́n kó wáyé wọ́n tún ìbọn fún wa. Ó ga ọ̀ Nàìjíríà jagajaga. Àti náà sì ti láti wà lórí solution. Solution kan tó wà báyìí ní di solution. Gbogbo àwọn tó ń jẹ́ ní di ìbàjẹ́. Ó yẹ kẹ́ mọ̀ wọ́n ní sọ́kọ́ di solution. Yorùbá ní ṣẹlá fẹ́ kí iṣẹ́ election. Iṣẹ́ pupa ní ìdí ìgbé ó tó gẹ́. Ẹ̀wọ̀n bó ṣe máa wọ̀nyàn láì ṣe wúrẹ́. Bó ti sọ̀rọ̀ sókè olùdó aláfẹ́. This crisis must be over. Hey, injustice must be over. Hey, bad governance must be over. We are agitating for all the do. Hey, this crisis must be over. Hey, injustice must be over. Hey, bad governance must be over. We are agitating for all the do. Ṣé o lè jẹ́ ìran Yorùbá tó bá kú mo fẹ́ kẹ́ lọ mọ̀? Ọ̀rọ̀ pọ̀ gidi gan ẹjọ́ mélòó ni mo fẹ́ sọ? Sí poverty in the land, no for the future. Wọ́n tàn yín jẹ lójoojúmọ́. Ẹ̀yin náà dẹ́ ṣe bí wọ́n dé. Àwọn politician wọn nígbà tó fẹ́ fà yín. Ẹ jẹ́ ká pín wọ́rọ́wọ́ láìsí ìtàjẹ̀ sílẹ̀. Pẹ̀lú àṣẹ àwọn oníbẹ̀, ojú máa ń ti àwọn ọ̀dàlẹ̀. This is not our destiny. Bá ṣe yàn kọ́ lélẹ́ yìí. Ẹ wò báwọn èèyàn wá ṣe lọ ń ṣerú lóyìnbó. Àwọn àdẹ̀lù wà nígbà oṣù ẹ̀kọ́ rí bẹ́ẹ̀. Ẹ káàbọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, gbogbo bíkíbi tẹ́ bá wà mú kí yín, ẹ káàbọ̀ sórí ètò, ẹ káàbọ̀, ẹ máa bá wa pín ètò. A fẹ́ sọ̀rọ̀ nípa a nation with freedom, orílẹ̀-èdè olómìnira, òun la gbé wá nírọ̀lẹ́. Ẹ káàbọ̀, mú kí gbogbo ẹ̀yin bàbá mi tẹ́ ti wà lérí ètò, mú kí ẹ̀yin màmá mi ẹ kújọ́ mẹ́ta, ẹ káàsán o. Mo rí yín o, ẹ káàbọ̀. Injustice must be over. Bad governance must be over. We are agitating for Odùduwà. Màámi ẹ wá tó mi, mo rí yín, ẹ káàbọ̀, ẹ káàsán mà. We are agitating for Odùduwà. Nǹkan tá à ń agitate fún nìyẹn. Republic of Odùduwà tàbí Yorùbá nation tàbí òmìnira Yorùbá. Nǹkan tá à ń agitate fún nìyẹn. Lálákọ̀ọ́kọ́ mo sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira. Kí là ń pè ní òmìnira? Kí là ń pè ní freedom? Ìtúsílẹ̀. Òun là ń pè ní freedom. Ká rí ìtúsílẹ̀ gbà ní gbogbo ọ̀nà. Òun là ń pè ní òmìnira. Then kí la wá ń pè ní nation freedom? Orílẹ̀-èdè tó ní
ìtúsílẹ̀ tó ní àṣẹ ara wọn láti ṣe oríṣiríṣi nǹkan òun là ń pè bẹ́ẹ̀ nítorí pé every location 419 Nàìjíríà ní ìsìn kò sí freedom kankan bẹ́ẹ̀ tá a bá ń sọ kò sí kí lorúkọ ẹ̀ ń bẹ̀ òmìnira kankan níbẹ̀ a ní òmìnira àti sọ̀rọ̀. Let me not even use the word òmìnira, let me use the word àṣẹ. Láṣẹ àti sọ̀rọ̀ láṣẹ àti ṣe kankan tó ń wà. Òun ló máa mú mi lọ sínú nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní orílẹ̀-èdè location 419. Tá bá ń sọ̀rọ̀ pé kí là ń pè ní òmìnira. Òmìnira jẹ́ freedom. Tá bá ní pé a fẹ́ Yorùbá nation, kí ni nǹkan tí a fẹ́? Kí ni ìdí tá fi fẹ́ Yorùbá nation? Nítorí pé a fẹ́ òmìnira ara wa, òun la ṣe fẹ́ Yorùbá nation. So téèyàn kan bá sọ pé òmìnira àti Yorùbá nation is not the same thing, is a mistake. A fẹ́ òmìnira ara wa láti gba ara wa sílẹ̀ lọ́wọ́ location 419, láti gba ara wa sílẹ̀ lọ́wọ́ àwọn amúnisìn, láti gba ara wa sílẹ̀ lóko ẹrú. Ìdí nìyẹn tá fi ń sọ pé a fẹ́ òmìnira. Òmìnira is freedom. It is just an expression of freedom. Then tá bá ń sọ wípé orílẹ̀-èdè tó lómìnira, ó jẹ́ orílẹ̀-èdè tó ní the same language. Ẹ̀yin dádì mi mo rí yín, ẹ káàbọ̀ bàbá mi Òjó mo rí yín, welcome sir. Orílẹ̀-èdè tí wọ́n sọ èdè kan náà, number one, èdè dà wọ́n pọ̀, the same language náà jọ sọ. Àwọn ẹ̀yà kan náà tí wọ́n jẹ́ ẹ̀yà kan náà, ìran kan náà, ẹ̀yà kan náà, èdè kan náà, ìran kan náà, tó ní àṣà kan náà, tó ní heritage kan náà. We are talking about the same culture, the same language, the same set of people. Tó yẹ pé the same thing ní gbogbo nǹkan wọn. Tá bá sọ̀rọ̀ nípa Nigeria, for example, Nigeria is not a nation. Nigeria is not a country because ẹ̀yà oríṣi bíi mẹ́fà ló wà nínú Nigeria. Nigeria is just a contraction. Tí wọ́n kó orílẹ̀-èdè pọ̀, orílẹ̀-èdè oríṣiríṣi tí wọ́n kó wọn pọ̀ sójú kan. Èkíní wọn, tá bá sọ nísìn, tá bá yọ English kúrò nínú Nigeria. Èdè èèyàn mélòó ló gbọ́ Hausa? Èèyàn mélòó ló gbọ́ Fùfúdè? Èèyàn mélòó ló gbọ́ Yíbò láàrin wa? A gbọ́ èdè ara wa. Ìdí nìyẹn tí a ṣe fẹ́ òmìnira orílẹ̀-èdè Yorùbá títí wa. Because another thing tó tún ṣẹlẹ̀ ni pé a ní the same dress code. Oúnjẹ kan náà kọ́ là ń jẹ. Ìmúra wa kò dọ́gba. Ìran Yorùbá, ìró àti bùbá, òun la máa ń wọ̀, tá máa ń wé gèlè sí. Ìran Yíbò, ìró méjì náà ń ró. Nílẹ̀ Yorùbá, a kì í róró méjì. George làwọn Yíbò ń wọ̀. Aṣọ òkè làwọn Yorùbá ń wọ̀. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni, kò jọra wọn. Nílẹ̀ Haúsá, wọ́n ní titi wọn tí wọ́n ń wọ̀. Fìlà Yorùbá, fìlà ọ̀tún, òun ló máa sọ pé ẹni yìí o baálé ilé ni. Èyí tán bá fà sósì náà máa fi sọ pé ẹni yìí o kò tí ì níyàwó lé. Gbogbo nǹkan wa ló ní ìtumọ̀, ló ní meaning. That is why we want a Yoruba nation. Another thing tó tún mú wa dìde tá fi ń bèrè fún orílẹ̀-èdè òun ni wípé number one, kíran Yorùbá má bàa parẹ́ pátápátá, kí àwa ìran Káàárọ̀-oòjíire táwa ní ilẹ̀ àjòjì ká má máa pìtàn pé nígbà kan ìlú kan wà tó ń jẹ́ Nàìjíríà, àwa Yorùbá, àwa ni a jẹ́ western part of that country. Ká má máa pa ìtàn burúkú pé nígbà kan o ìran Káàárọ̀-oòjíire ni wá o. Bọ́n ṣe ń kí wọn lọ́dọ̀ wa ni ẹ káàárọ̀ àjíire bí, ẹ kóòtù ẹ jíire bí. Ọmọ Ifẹ̀ Oòdáyé òun ni wá. Ká má máa pa ìtàn burúkú kíran Yorùbá má bàa parun. Ìdí nìyẹn tá ṣe ń bèrè fún freedom ara wa, òmìnira títí wa gangan. Freedom is a right to an act of human being. Ẹ̀tọ́ ni lábẹ́ òfin àgbáyé láti ní òmìnira. Ẹ̀tọ́ ni ní abẹ́ òfin àgbáyé láti ní òmìnira. Èkíní, a ní òmìnira láti sọ ọ̀rọ̀ torí pé Ọlọ́run gan tó dá wa ó dá ẹnu fún wa láti fi sọ̀rọ̀ ni. A gbọ́dọ̀ ní ẹ̀tọ́ láti ronú gẹ́gẹ́ bí ènìyàn. Ẹ wo gbogbo àwọn ọ̀dọ́ wa ní ìsìn, wọ́n fi wọ́n sí ipò tó jẹ́ pé wọn ò lè ronú bí èèyàn. Àwọn ẹlòmíì wọ́n ti rora wọn pin. Ní ìgbà láyé àtijọ́,
èmi ò gbọ́ rí pé ọmọ ọ̀ràn kóòtù òjire wọ́n máa ń pokùnso wọ́n máa ń commit suicide kò kí ń ṣe nǹkan tó jẹ́ àṣà wa kò sí nínú ìṣe wa kò dẹ̀ sí nínú ìrìn àjò ran káàárọ̀ òjire àmọ́ nítorí pé mixed multitude bí mo ṣe máa ń sọ òun ló so wá pọ̀ ní ìsìn a lè ronú bí èèyàn mọ́ the right to choice nísìn a ní choice mọ́ nísìn wọ́n náà gbé politics kalẹ̀ pé ká a lè choose èèyàn tó ń wà ká yàn síjọba by selection òun ni wọ́n fi ń múyàn lórílẹ̀‐èdè location 419 it is not by choice it is not people's choice people did not have right meanwhile lábẹ́ òfin àgbáyé a gbọ́dọ̀ ní ẹ̀tọ́ another one tó tún ṣe pé kíní jù òun ni right to our tradition a ní ẹ̀tọ́ sí àṣà wa nísìn wọ́n gba àṣà lọ́wọ́ wa wọ́n gba ìṣe lọ́wọ́ wa dandandandan ẹ wo àwọn ọ̀dọ́ wa ẹ wo àwọn ọkùnrin wa ẹ wo gbogbo Nollywood wọ́n kó wa lẹ́rù ọpọlọ fìlà tá à ń dé nsìn kò sẹ́ni tó ń dé fìlà betí ajá tó jẹ́ ta fi ń dá ọmọ kóòtù òjire mọ̀ kò sẹ́ni tó ń dé fìlà tó ń fà sẹ́gbẹ̀ẹ́ wọn ò pọ̀ mọ́ ní ìsìn fìlà fúlàní làwọn èèyàn wa ń dé meanwhile gbogbo nǹkan wa òun ló ń ṣe ìdánimọ̀ fún wa aṣọ wa ń ṣe ìdánimọ̀ èdè wa ń fi ni mọ̀ àṣà wa ó ń fi ni mọ̀ tá bá ń sọ̀rọ̀ nípa òmìnira à ń sọ̀rọ̀ nípa ìtúsílẹ̀ freedom is a state of being free that is completely liberation ìdí nìyẹn tá ṣe sọ̀rọ̀ nípa liberation níjẹta ká gba ìtúsílẹ̀ completely kó má sí wípé ẹ lọ gba àṣẹ o ní ọ̀dọ̀ ya ṣàlẹ̀ o ẹ lọ gba àṣẹ o lamẹ́ríkà o àwa la gbọ́dọ̀ máa pàṣẹ ara wa nǹkan tó ń pè ní total freedom nìyẹn ká lè gbára wa ní oko ẹrú ká lè gbára wa lọ́wọ́ àwọn agbára àjòjì ká lè gbára wa lọ́wọ́ àwọn agbára olóṣèlú mo ṣàlàyé nǹkan kan mo fi àwọn àfihàn kan hàn wá níjẹta nígbà tí mò ń sọ̀rọ̀ pé torí pé wọ́n fi ọdún méjì kún rìtáyámẹ́ǹtì gbogbo ìlú fọ́n síta ìgbà tó di lánàá wọ́n bẹ̀rẹ̀ dìbẹ́ẹ̀tì ńlá gidigidi gan lórí ẹ̀ torí wọ́n tún ti mú another date tí gbogbo ìlú máa tún fọ́n síta on the 11 February 11 tó dẹ̀ lè fa kó jẹ́ pé kó affect economy ìlú yìí tó bá ń ṣe bẹ́ẹ̀ yẹn lẹ́ẹ̀kan lọ́sọ̀ọ̀sẹ̀ a gbọ́ nínú ìròyìn pé wọ́n pa ẹnìkankan nílùú France ń bíbáyìí but nílùú Nàìjíríà a ní freedom even to association we don't have freedom to association meanwhile under òfin àgbáyé freedom to association wà ẹ̀tọ́ ni ká associate pẹ̀lú àwọn tó bá ń wà nísìn àwọn tó ń ṣe Yorùbá nation àwọn tó bá lọ associate mọ́ wọn wọ́n á lọ arrest wọn wọ́n á lọ gbé wọn nílé wọ́n á máa fi kú lé wọn kiri wọ́n á máa fi àwọn kí lorúkọ ẹ̀ ọlọ́pàá lé wọn káàkiri nítorí pé wọ́n ti associate ara wọn mọ́ òmìnira orílẹ̀-èdè wa kò yẹ kó rí bẹ́ẹ̀. Freedom is power. Ìlú tí kò bá ti tí àwọn aráàlú yẹn ò bá ti ní freedom wọn kì í lágbára nínú ìlú yẹn tí àwọn aráàlú yẹn bá ní freedom òun nìkan ni àwọn aráàlú máa nágbára ni wọ́n máa lè kọńtrólù àwọn nǹkan wọn tó ń fẹ́ náà máa lè sọ pé àwọn náà máa lè máa fi ẹ̀rọnú wọn hàn ẹ wo oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ìyẹn ló máa mú mi lọ sí mo kó owó mo ṣiṣẹ́ mo làágùn fún iṣẹ́ mi mo kówó mi sílé ìfowópamọ́ ẹ fẹ́ ṣèǹjẹ owó ẹ béèrè lọ́wọ́ àwọn aráàlú tó fi yín sípò pé owó a máa ṣèǹjẹ o láti ìgbà sígbà báyìí o àwọn owó tẹ bá nílé o ẹ máa kó síta o kò sí àsọtẹ́lẹ̀ kankan lórí ẹ̀ ìgbà báyìí lówó tá à ń tún ṣe ló máa jáde síta o wọ́n wá fi ń ṣe èmi mọ̀ ẹ́ ìwọ ò mọ̀ mí ẹni tó bá mọ̀yàn òun ló máa rówó gbà àwọn èèyàn wá ń fi owó wọ́n fi ra owó tí wọ́n ṣiṣẹ́ fún ẹ fẹ́ gba 20,000 wọ́n máa sọ fún yín wípé ẹ fi 5,000 lẹ̀ kẹ́ tó gba 20,000 ẹ fi 3,000 lẹ̀ kẹ́ tó gba 10,000 meanwhile ẹ̀yin lẹ ṣiṣẹ́ owó yín tẹ́ kó pamọ́ sílé ìfowópamọ́ ó tiẹ̀ tún wá tó káwọn ènìyàn wà lórí ìdùbúlẹ̀ àìsàn kọ́ fẹ́ lọ gbowó nílé ìfowópamọ́ wọ́n tún wá dá òfin wípé ẹ lè gbà ju 20,000 lọ tí hospital meanwhile ìlú tó yẹ pé kò sí hospital kò sí medical care
ẹ gbọ́dọ̀ sanwó ìwòsàn ara yín ni tí wọ́n á fẹ́ sanwó bí mo ti fi ṣe example pé tí ẹnìkan bá sick lọ hospital sìn tó ní kó lọ deposit 50,000 tí kò rówó gbà ń báǹkì hospital dẹ̀ ní ṣètọ́jú láì rówó ṣé wọ́n ti pa ìdílé yẹn wọ́n ti dá egbò àdá ìjìnà wọ́n ti dá sínú ìdílé yẹn wọ́n ti dá sínú ẹbí yẹn. wọ́n ti dá egbò àdá ìjìnà wọ́n ti dá sínú ìdílé yẹn. So tá bá sọ̀rọ̀ nípa freedom a ní oríṣiríṣi freedom òmìnira lọ́nà oríṣiríṣi ló wà. Èkíní òmìnira láti ṣe nǹkan tí ó wù wá láti jẹ́ nǹkan tí a fẹ́ jẹ́ láì tàpá sí òfin ìlú láì tàpá sí òfin ìjọba. A ní ẹ̀tọ́ lábẹ́ òfin láti ṣe nǹkan tó wù wá láti gbé ìgbésẹ̀ tó wù wá láì tàpá sí òfin rárá. Èkíní nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì òmìnira láti jẹ́ nǹkan tí ó wù wá láti jẹ́ láì pa ẹnikẹ́ni lára. Ta la fẹ́ jẹ́ irú èèyàn wo la fẹ́ jẹ́ ẹ wo gbogbo àwọn ọ̀dọ́ wa nǹkan tó wù wọ́n láti jẹ́ láyé wọn nǹkan tó wù wọ́n láti dà láyé wọn wọn ò lè dá mọ́ wọn ò lè jẹ mọ́ kí ni ìdí àtìtumọ̀ ìdí àtìtumọ̀ ni wípé wọ́n ti wà ní abẹ́ ìjọba amúnisìn ìjọba amúnilẹ́rú. A lot of them they studied what they wanted to what their passion ni wọ́n lọ kà nílé ẹ̀kọ́ gíga wọn ò rí iṣẹ́ fi ṣe wọn ò rí iṣẹ́ fi ṣe wọn ò rí iṣẹ́ fi ṣe. Ẹ jọ̀ọ́ ṣé àwa ní òmìnira nìyẹn? Ìdí nìyẹn tá ṣe ń kọ̀ fún Yorùbá nation òmìnira Yorùbá ìtúsílẹ̀ àwọn ọmọ kóòtù òjíire ká gba ara wa. Mo máa ń sọ màá ní Yorùbá nation tá gbé dání it is a massive project tàbí òmìnira tá gbé dání massive project ni. Iṣẹ́ yẹn dẹ̀ tóbi ó dẹ̀ pọ̀ lọ́pọ̀lọpọ̀ tó yẹ pé kò sẹ́ni tí ò ní ríṣẹ́ ṣe ń bẹ̀ àfẹni tí ò bá fẹ́ ṣe nǹkan kan nínú ẹ̀ òun ni. Àmọ́ ẹ má sì jẹ́ kí n digress. A sì ń sọ̀rọ̀ nípa freedom. Freedom jẹ́ ability láti express ara wa láti sọ nǹkan tó wù wá láti sọ nǹkan tá a fẹ́ láti béèrè fún ẹ̀tọ́ wa. Tá bá ń sọ̀rọ̀ nípa Yorùbá freedom nísìn ǹjẹ́ a lẹ́tọ̀ọ́ láti béèrè fún orílẹ̀-èdè ẹ̀tọ́ ni lábẹ́ òfin àgbáyé. Ǹjẹ́ ìjọba Nàìjíríà wọ́n recognize wọ́n náà recognize ǹjẹ́ wọ́n wá gbà pé ká demand fún ẹ̀tọ́ wa ká demand fún òmìnira wa kò sí nǹkan tó jọ anybody tó bá dìde tó bá demand ìbọn ni lẹ́yìn kan pa kan gbé lọ sẹ́wọ̀n tàbí kan láìbẹ̀lẹ̀ as a terrorist. Another thing tó tún ṣẹlẹ̀ òun ni wípé freedom of speech wọ́n gàjà àwọn èèyàn lẹ́nu ẹ lè bájọba wí kò dẹ̀ sí orílẹ̀-èdè náà tí kò kí ń sí opposition. A ti sọ̀rọ̀ nípa opposition òun ló máa jẹ́ kí àwọn tó ń ṣe ìlú àwọn olóṣèlú kó máa ṣe ẹ̀tọ́. Àmọ́ ní Nàìjíríà gbogbo ẹ̀yin tẹ́ bá dìde as opposition gbogbo yín báyìí náà máa fi ọ̀ràn náà máa fi lé kákàkiri náà máa fi ikú lé kákàkiri torí pé kí ni kò sí freedom of opposition. À ń sọ̀rọ̀ nípa freedom of expression mi ì lè sọ nísìnyí pé Buhari kò ṣe dáadáa Buhari ó ń hùwà bíi kí n fi júwe àpèjúwe wọn á ní kán lọ gbé mi. A ní right to our freedom of speech. A rí oríṣiríṣi orúkọ tó ń pe president àwọn ìlú kákàkiri. President wa ní France ń bíbáyìí wọ́n fọ́ ní etí ní public nítorí pé kí ni kò respect distancing àwọn ni wọ́n ṣòfin wọ́n rúfin. Wọn ò torí ẹ̀ pa ọmọkùnrin tí wọ́n tó fọ́ ní etí o. Ìgbà tán gbé lọ ilé ẹjọ́ ó ṣàlàyé fádájọ́ pé àwọn náà ṣòfin wọ́n rúfin wọn ò respect òfin tán ṣe. Ilé ẹjọ́ dẹ̀ dájọ́ fún un pé nítorí pé o ò lẹ́tọ̀ọ́ láti lù nítorí pé o lù ó yá lọ ṣe nǹkan báyìí báyìí báyìí. Wọn ò pa ọmọkùnrin náà dé ní eléyìí. Freedom of movement ǹjẹ́ a lè rìn láti Èkó sí Ìbàdàn ǹjẹ́ a lè travel bó ṣe wù wá mọ́ kò sí freedom of movement. Wọ́n ti so gàgì wa ní ọ̀rọ̀ sísọ wọ́n gàgì ìrìn ẹsẹ̀ wa a
a lè travel bó ṣe wù wá mọ́. Àwọn tó wá lẹ́kọ̀ọ́ nígbà kan àwọn kan máa ń kó ọjà wá láti Ìbàdàn wá sẹ́kọ̀ọ́, àwọn kan máa ń kó ọjà láti Abẹ́òkúta láti Ìjẹ̀bú. Nísìn pẹ̀lú ìfòyà ọkàn òun ni wọ́n fi ń rìn. Àwọn èèyàn ò lè kó ọjà kákàkiri mọ́, kò sí freedom of movement mọ́, nítorí pé kí ni tí wọn ò bá jí wọn gbé wọn á pa wọn lọ́nà, ogun ajínigbé lọ́tún lósì. Ìlú yẹn ò ní òmìnira, kò sí freedom mọ́ nínú ẹ̀. Another thing ni freedom of thought. Tí n bá rò wípé ètò ìṣèjọba yìí báyìí kọ́ ló ṣe yẹ kán ṣe, kò sẹ́ni tó fẹ́ gbọ́ mi, kò sẹ́ni tó fẹ́ gbà, nítorí pé báwọn ṣe mọ̀ nìkan ló yé wọn, ọ̀nà táwọn mọ̀ nìkan náà fẹ́ gbà. Mo rí yín Engineer Gbádébọ̀ ẹ káàbọ̀, bàbá mi Muiz ẹ káàbọ̀, mo kí gbogbo yín, bàbá mi Ọlánrewájú Ọlábọ̀dé ẹ káàbọ̀, bàbá mi Ibrahim mo kí yín ẹ káàbọ̀, bàbá mi Táíwò Ẹdúnjọbí Èjìrẹ́ wíníwíní lójú orogún mo kí yín ẹ káàbọ̀ sórí ètò, mo kí gbogbo yín o, gbogbo ẹ̀yin ìyá mi ẹ káàbọ̀, màámi tó kọ́kọ́ wọlé yẹn mo kí yín, bàbá mi Òjó mo kí gbogbo yín, ẹ má bínú ó ti stroke kọjá. So bí mo ṣe ń sọ lọ, kò sí freedom of thought. A lè ro ẹ wo gbogbo àwọn ọ̀dọ́ wa nísìn, many of them ń sìn wọ́n ti di kí lorúkọ ẹ̀, nítorí pé wọn ò ní àròjinlẹ̀. Àwọn forefathers wa inventor ni wọ́n máa ń ro oríṣiríṣi nǹkan, wọ́n dẹ̀ máa ń invent ẹ̀. Àwọn generation kan wà inventor ni gbogbo wọn, wọ́n ní freedom of thought pé ẹ jẹ́ kí n ro kíní. Ọmọ kan ó ṣe kí lorúkọ ẹ̀, ó fi pálí àti igi ó fi build ilé, nobody to support that boy. A rí ọmọ kan tó ṣe aeroplane, kò sí ìjọba tó fẹ́ support ẹ̀, torí pé èrò tó rò yẹn ó rò fúnra ẹ̀ ni, kò wúlò fún wọn. Èrò tó dẹ̀ yẹ kó wúlò fún orílẹ̀-èdè ni, tó jẹ́ kó ní òmìnira. Ẹ wò nígbà tí COVID bẹ̀rẹ̀, ọmọ kékeré kan wá ṣe face mask tán lè wọ̀ láti iwájú orí délẹ̀. Wọ́n gbé wá sínú orí TV, wọ́n pe ìjọba, wọ́n ní kó ṣe, ó ṣe lójú wọn bó ṣe ṣe, wọ́n ní òkè kó build ẹ̀. They sponsored him, wọ́n ní òkè school class wo ló wà, he was 15 years old nínú ìlú yìí. Wọ́n gbé, wọ́n ṣí factory fún, wọ́n wò pé kí làwọn nǹkan tó tún lè ṣe. A lọ sí school lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀, a lọ sí factory lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀. Nítorí pé ó ti ní freedom of thought, ó dẹ̀ ti gbé nǹkan tó rò yẹn, ó ti gbé jáde. The only thing tó ń believe ni pé ẹ jẹ́ ká support ẹ̀. Freedom of conscience, conscience wà dà nísìn. Owó ni conscience ọ̀pọ̀lọpọ̀ lórílẹ̀-èdè yẹn. Tẹ́ bá ṣáà ti fún wọn lówó, wọ́n á ta ọmọ ìyá wọn fún yín. Tẹ́ bá ti fún wọn lówó, wọ́n á gbé nǹkan tí wọ́n á ṣàtẹ̀lé yín ṣá. Ẹ máa rí pé inú ìgbẹ́ là ń lọ o, inú ìgbẹ́ níbí yìí o, torí owó, because we don't have freedom of conscience. We sold our conscience out. Freedom of religion. Ńbo ni freedom yẹn wà ń sìn? Why tí wọ́n ṣe fẹ́ Islamize, tán fẹ́ Fulanize in Nigeria, if there is originally freedom of religion? Torí ẹ̀ la ṣe máa ń sọ pé Nigeria is not a country, is a contraction. Tí wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè papọ̀ sínú ẹ̀ pé ẹ ṣáà wà níbẹ̀, ẹ máa ṣètò ìjọba federal, ẹ jẹ́ káwa máa jalè yín, ká máa kó gbogbo raw material yín, ká máa fi build ìlú títí wa. Àwọn tó dẹ̀ jẹ́ olórí, wọ́n á máa fún wọn ní token, ó yá ẹ̀yin náà ẹ gba token nínú ẹ̀, ẹ jẹ́ káwa kó púpọ̀. Àdẹ̀rí kankan ṣe sí. Òun ló dífá fún ọ̀rọ̀ àwọn ọmọ káàárọ̀ òjíire. A ti sọ̀rọ̀ nípa freedom of association, a dá Yorùbá nation lẹ̀, a dá oríṣiríṣi group lẹ̀. Wọ́n kọ́ àwọn politician, wọ́n dáwọ́ sáàrin group yẹn, wọ́n bẹ̀rẹ̀ sí ní da gbogbo group yẹn rú, wọ́n ń ro lògbòlògbò. Torí pé kí ni? Kò ní freedom. Freedom of association. Ẹjọ́ àwọn association mélòó ló wà ní the country called Nigeria? Nílẹ̀ Yorùbá, ṣe rí àwa Yorùbá, Ọlọ́run dìdí fún wa ní ọgbọ́n ìmọ̀ àti òye. Gbogbo nǹkan wa ló ní association. Association of àwọn pepper grinder, association of pepper seller, association of kìnnìkan àwọn aláṣọ àǹkárá oríṣiríṣi. A ní freedom yẹn láti ìgbà táláyé ti dáyé ni wọ́n ti ní. Tá dẹ̀ ti ń ṣe ètò ìjọba wa.
ti ṣe ètò ìjọba wa bọ̀ nítorí pé Miss Multitude ti parapọ̀ mọ́ wa nísìn àgbọ́ra wáyé. Ìdí nìyẹn tí mo ṣe máa ń sọ fún wa pé Nàìjíríà la wọ̀ until tá bá bọ́ Nàìjíríà lẹ̀ ìgbà yẹn ni peace máa reign. Until tá bá mú Nàìjíríà tá bá bọ́ dànù kúrò gẹ́gẹ́ bí aṣọ lára ìgbà yẹn ni lọ síwájú máa tó dé bá ọmọ káàárọ̀ òjìrè. Ìgbà tá bá bẹ̀rẹ̀ sí ní rí ọmọ káàárọ̀ òjìrè gẹ́gẹ́ bí ọmọ ìyá mi ọmọ bàbá mi ìgbà yẹn ni tẹ̀síwájú máa wà. Òun ló máa mú mi show example alájà mo rí yẹn káàbọ̀ mami Múráínà abiyamọ tòótọ́ nìyá yẹn. Èmi ò bá wọn sọ̀rọ̀ rí o but I respected her so much. Kò sí orí ètò tí wọ́n ti ń sọ nípa ọ̀rọ̀ Yorùbá tí mami Múráínà ò ní gbé tí mami Múráínà ò ní síbẹ̀ tí wọn ò ní contribute. She's a contributor, she's a pusher, she's an encourager, she's an icon. I respect her so much. Ẹ̀ẹ́dẹ̀ ní ṣánkú iṣẹ́ àwọn ọmọ yín aṣojú yín láṣẹ Èdùmàrè. Àìmọye àwọn bàbá mi lórí ètò yìí náà tí máa lọ sórí àwọn ètò kan máa rí wọn. Orílẹ̀-èdè olómìnira òmìnira Yorùbá a ní freedom to rights a ní freedom to good health. Kò sí orílẹ̀-èdè kan lágbàáyé tí ọmọ ìlú wọn gbọ́dọ̀ ṣàìsàn tó gbọ́dọ̀ kú lórí àìsàn nítorí pé kí ni àwọn òbí wa ń ṣiṣẹ́ wọ́n ń san táàsì fúnjọba. Kí náà fi táàsì tá à ń san kí náà fi ń ṣe? Ṣebí nítorí kí a lè ní iná, ká lè ní omi, kí a lè ní ààbò, kí a dẹ̀ lè ní ìwòsàn tó péye làwọn òbí wa ṣe ń ṣiṣẹ́ lójú méjèèjì ni wọ́n dẹ̀ ṣe ń san táàsì wọn. Ẹ jọ̀ọ́ ǹjẹ́ ní location 419 táàsì táwọn àwọn bàbá wa ń san ǹjẹ́ ó wúlò fún àwa ọmọ? We need freedom to good health, freedom to protest. Ẹ̀tọ́ lábẹ́ òfin àgbáyé ni pé ká bọ́ síta ká fi ẹ̀rọnú wa hàn. Irú tí wọ́n ṣe ń bí níjọ́ Tuesday in France tán tún máa ṣe ní next week náà. Kò sẹ́ni tí wọ́n pa, kò sẹ́ni àwọn 30 tí wọ́n arrest wọ́n ti release wọn. Wọ́n arrest wọn nítorí pé wọ́n fẹ́ ṣèjọ̀gbọ̀n ni ọ̀dọ́ dẹ̀ ni gbogbo wọn kò ságbàlagbà ń bẹ̀. They have been released. Tá bá ń sọ̀rọ̀ nípa freedom à ń sọ̀rọ̀ nípa freedom to rally. A lè bọ́ síta ká ṣe rally láàrin ara wa bó ṣe wù wá. Nǹkan ẹyọ kan ṣo tó ní ni pé ká gba àṣẹ. Nílùú yìí nísìn ẹ wò gbà tá à ń bọ́ síta tá à ń ṣe rally ní France a máa lọ gba àṣẹ ni. Òfin ìlú wọn ní ẹ fún wa ní 1 month notice o pé ẹ fẹ́ ṣe rally o. A dẹ̀ lọ fún wọn ní 1 month notice a dẹ̀ kóra wa síta. Wọn ò dẹ̀ ní dì wá lọ́wọ́ mú. Àwọn ọlọ́pàá náà máa guide wa náà máa follow wa wọ́n máa dáàbò bò wá. Ǹjẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí ní location 419? Ìdí nìyẹn ta fi sọ pé a fẹ́ òmìnira ọmọ kóòtù òjìrè a fẹ́ òmìnira ọmọ Ifẹ̀ òdáyé. Nítorí pé a kì í ṣe ìran ẹrú ìran aládé ni wá. Àwọn ọba ilẹ̀ káàárọ̀ òjìrè pátápátá wọ́n gba àṣẹ lẹ́nu wọn ò láṣẹ lẹ́nu mọ́. Freedom to their rights, freedom to their own throne wọ́n gbà lọ́wọ́ wọn. Wọn ò lè pàṣẹ nílùú wọn wọn ò lè pàṣẹ nílẹ̀ wọn. Ẹ wá ní pé ká continue. Tá bá ń sọ̀rọ̀ nípa freedom orílẹ̀-èdè olómìnira the word freedom is liberty. Liberty in the sense that a ní ẹ̀tọ́ láti ṣe nǹkan láì pa ẹnikẹ́ni lára. Tí mo ṣe wà yín sìn mo lè lọ bá mary city mi pé museum mi dàkọ mi accept àwọn nǹkan tẹ́ ń send sí mi. Mo ní ẹ̀tọ́ láti lọ fi ẹ̀rọnú mi hàn. Táwọn míì bá wà nǹkan kan ṣẹlẹ̀ ní bíbáyìí ní early ó dàbí pé July àbí August tó tútù ti bẹ̀rẹ̀ sí ní mú. Wọ́n wá tán ìtà fún wa gbogbo wa wá competition
gbogbo àwa tá wà ní building yìí la sign petition yẹn a dẹ̀ gbé lọ fún wọn pé àwọn ò gbà ọ́ ẹ má pa àwọn èèyàn sínú ilé òtútù mú ẹ̀tàn ìtà torí central ìtà là ń lò wọn ò máa fọlọ́pàá mú wa wọ́n kọ lẹ́tà sí kálukú orí òjòrí pé kán má bínú o wọn ò tí lè tan ìtà nísìn nítorí ìdí báyìí wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ fọ gbogbo pipe and everything but ká fún wọn ní ìgbà díẹ̀ we have freedom láti competition ǹjẹ́ nílùú ta ti wá do we have a legal freedom láti competition sí against ìjọba ṣá ní right láti competition sí àwọn ọ̀gá iléeṣẹ́ tí wọn ò ṣe dáadáa níbi iṣẹ́ àní nítorí pé kí ni a wà nínú Nàìjíríà ìdí nìyẹn tí Yorùbá ṣe ń béèrè fún òmìnira orílẹ̀-èdè olómìnira orílẹ̀-èdè tá máa ní freedom to everything freedom to rally freedom to good health freedom to tá máa kúrò nínú slavery báwo ni mo ṣe máa kówó sí báǹkì tí wọ́n dẹ̀ ń yọ owó mi tí báǹkì ò lè sọ pé ibi báyìí lówó yẹn gbà lọ lágbájá báyìí ló yọ owó èèyàn gbé owó sí báǹkì pé òkè o torí ọjọ́ iwájú òun àtàwọn ọmọ ẹ̀ wọ́n ń fa owó yẹn yọ fàì àdẹ̀ lè ṣe investigation lórí ẹ̀. Another thing ni freedom to work. Ǹjẹ́ àwọn ọ̀dọ́ wa wọ́n ní freedom láti ṣiṣẹ́ mọ́ torí pé kí ni wọn ò mọ Fúlàní kankan tó wà lókè torí Fúlàní ló di gbogbo ipò ńláńlá mú nílẹ̀ Nàìjíríà ìwọ tó bá dẹ̀ ti lè sọ èdè Haúsá àbédè Fúlàní báwo ló ṣe fẹ́ ríṣẹ́ ṣe ẹ lè imagine àwọn ọ̀dọ́ òríṣẹ́ ṣe wọ́n kó àwọn repentant Boko Haram wọ́n orientate wọn sínú sójà àwọn ọ̀dọ́ tí wọ́n lọ gba fọ́ọ̀mù police college tí wọ́n invite wọn sàbújá ẹ kó gbogbo wọn dà sẹ́wọ̀n tí wọ́n jẹ́ àwọn elédè Yorùbá Ìgbò àwọn ọmọ Benue wọ́n kó wọn dà sẹ́wọ̀n àwọn òbí mi àwọn ọmọ wọn lọ police college náà lọ Ìkẹjà ní gbogbo wọn gbà wọn ọ̀rá àwọn ọmọ ò wá bí o kíní kan o àwọn míì wọn ò rí wọn dè ní eléyìí àwọn míì ń ṣe náà ń ké pé ẹjọ́ lọ́ọ̀yà àwọn fámìlì mi ò mọ̀ pé mo wà lẹ́wọ̀n ẹjọ́ ẹ bá wa ilé báyìí ni mo ti wà ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Another thing tó tún ṣẹlẹ̀ ni pé mi ò lẹ́tọ̀ọ́ láti jáde lálẹ́ bó ṣe wù mí láì jẹ́ pé ìjọba pàṣẹ pé aago báyìí ságo báyìí o ẹnìkankan ò gbúdọ̀ jáde o tọ́lọ́pàá bá gbé wọn ẹ̀wọ̀n ni ẹ tún máa mú àwọn ọmọ àtàpátá dìde ẹ máa fi replace àwọn ọ̀daràn ẹ fi ń ṣe pàṣípàrọ̀ ìdí nìyẹn tíran Yorùbá fi fẹ́ òmìnira Yorùbá. Even Nigerian when money is sent to your account there will be reduction ṣó yẹ ṣe ríṣẹ́ tí wọ́n bá fún owó sí àkáǹtì yín wọ́n á yọ nínú ẹ̀ òun nìkan tí wọ́n ṣe lọ́wọ́lọ́wọ́ nísìn tó bá fẹ́ gba 5,000 o gbúdọ̀ san 6,000 láti fi gba 5,000 ẹjọ́ sí àwọn aráàlú rán ìjọba láti pààrọ̀ owó ni kí ló dé tó fi ní àwọn aráàlú lára àwọn politician tí wọ́n gbé owó pamọ́ sílé ní wọ́n lára but àwọn ẹni ẹlẹ́ni tó máa jẹun tó máa lọ ṣiṣẹ́ òòjọ́ wọn àwọn táwọn ọmọ wọn wà nílé ìwòsàn wọn ò rówó tọ́jú wọn torí ẹ̀ jẹ́ kí wọ́n ní access sówó. Tí mo bá ń sọ fún gbogbo wa pé kò sí one Nigeria from the beginning of the beginning kò sí one Nigeria rárá à ń tọ́ ara wa jẹ ní ẹni lọ jẹ́ ká wò àwọn kan ń ṣe náírà ní 46 kọ́bọ̀ àwọn kan ń ṣe náírà ní dọ́là wọ́n ṣe dọ́là ní $1 to $1 wọ́n wá fi ṣe àṣírí láàrin ara wọn ìran kan ń náwó ìran kan ń ṣe owó nínú program màmí ìyálájẹ ṣé lánàá mi mo gbàtọ́ ṣe bọ̀ mo wo program yẹn bàbá kan sọ wípé Islamic Bank nìkan ló ní owó tuntun ibẹ̀ nìkan ni wọ́n ti lè gba owó ìdí nìyẹn tí mo fi sọ pé kò sí one Nigeria from the beginning. Another thing tí ma tún sọ wọ́n ní pé ṣó yẹ ká máa discriminate láàrin ara wa
a ní freedom of opinion, a ní right to work nítorí pé kí ni o mọ̀yàn ní local government o lè ṣiṣẹ́, local government gan gbàyàn mọ́, state government gan wọn apply àwọn èèyàn mọ́, and we have a lot of graduates tó ń jáde lọ́dọọdún ní Nàìjíríà. There is no kò sí kí lorúkọ infrastructure. They are not building any infrastructure. Gbogbo ẹ̀ kàn stand still ni, but they are building northern Nigeria. There was a video evidence tí wọ́n ti jáde pé we want to build northern Nigeria. Wọ́n dẹ̀ build the northern Nigeria. Ẹ wo ye project tí Buhari tó lọ commission. Ṣé Kánò ni àbí Kaduna? 3-in-1 project. Ẹ wo project tí wọ́n ń ṣe ní west, ní south west ni, ẹ lọ wo east ni. But títí ilẹ̀ Káàárọ̀ Oòjíire òun ló kàn mí gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n torí pé Yorùbá ní kò sí jàfojò mọ́, ká jà fórí ara wa ni, àwa la máa jà fúnra wa. Wọ́n bẹ̀rẹ̀ sí ní build ọ̀dọ̀ wọn, wọ́n build ọ̀dọ̀ wọn, wọ́n build àwọn èèyàn wọn. But àwọn yòókù àwa sọ pé àwa ní one Nigeria, ẹ wá sọ pé ẹ jẹ́ ká continue one Nigeria yẹn. Ṣé fẹ́ kí gbogbo generation ta wà nú èyí kó sóko ẹrú, kó kú sóko ẹrú ni? Nigeria is a death trap. End Nigeria to save life. Ó wà very important. Ojoojúmọ́ ni wọ́n pa àwọn èèyàn. People are dropping dead out of frustration, out of pains and agony. Mo wo àwọn fídíò ọ̀rọ̀ báǹkì ò ṣe báǹkì, the way people are beating themselves, frustration ni. Ìdí nìyẹn tí mo fi sọ pé we need a lot of counselor láti cancel àwọn èèyàn wa from the grassroots pé èkíní ìdí tá fi fẹ́ òmìnira orílẹ̀-èdè Yorùbá òun ni pé kíran Yorùbá má bàa parun. Ojoojúmọ́ ni wọ́n ń pa àwọn ọ̀dọ́ Yorùbá, ojoojúmọ́ náà ń fi wàhálà àti ìdààmú gba ẹ̀mí, ojoojúmọ́ ni wọ́n ń dá ẹkún sínú ìdílé kan àbí kejì nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Ojoojúmọ́ òun ni ìbànújẹ́ ń gorí àwọn ènìyàn. Ẹni tí ìbànújẹ́ bá wà lórí ẹ̀ ó máa wà depressed, ó máa ní depression. Tó bá dẹ̀ ti ní depression, so many things will follow. Àwọn èèyàn wa wọn ò róúnjẹ gidi jẹ mọ́ nítorí pé àwọn èèyàn ò lè lọ sóko nítorí àwọn Fúlàní darandaran wọn ò lè lọ sóko mọ́, àwọn èèyàn ò róúnjẹ gidi jẹ mọ́. So people are based on one kí lorúkọ ẹ̀ vitamin. Láyé àtijọ́ mi ń gbọ́ pé sugar level ń ṣàwọn èèyàn nílẹ̀ Yorùbá, mi ń gbọ́ pà ní diabetes o, mi ń gbọ́ pà ní kí lorúkọ ẹ̀ o, high blood pressure o, low blood pressure o, kò sí obesity o. But out of frustration àwọn èèyàn wa, nǹkan tí n bá rí ni máa jẹ, nǹkan tó wù mí kò sí, mi ìnágbára nǹkan tó wù mí jẹ, àwọn èèyàn wo oúnjẹ gidi mọ́. Another thing ni freedom of moral compasses. Kí là ń pè ní moral compasses? Òun ni pé ìwà mi, ìwà ọmọlúàbí mi, mo lẹ́tọ̀ọ́ láti choose ìwà mi. Àmọ́ nísìn ìwà ọmọlúàbí àwọn ọmọ kóòtù òjíire a máa ti bọ́ dànù. Ìwà Nàìjíríà la wọ̀, gbogbo nǹkan náà fi ń ṣe bribery and corruption. Tó bá bribe ọ̀gá, a tún ní àwọn kan tó sọ pé tó bá fẹ́ ṣiṣẹ́, tó bá fẹ́ kán fún ẹ níṣẹ́ 3 months salary ò ní gbà torí pé o fẹ́ ṣiṣẹ́, àwọn náà máa gbà á sápò. Mentality Nàìjíríà ni kò kí ń ṣe ìwọ ọmọlúwàbí rárá, kò ń ṣe ìwọ ọmọ kóòtù òjíire. Ìdí nìyẹn tí mo ṣe máa ń sọ fún wa wípé a gbọ́dọ̀ bọ́ Nàìjíríà sílẹ̀, a gbọ́dọ̀ gbé ìwọ ọmọ kóòtù òjíire wọ̀. Another one òun ni element of freedom. Àwọn wo ni àwọn element wo ló tẹ̀lé freedom? Number 1, want. Kí ni nǹkan tá a fẹ́ gangan? Ọ̀pọ̀lọpọ̀ ọmọ kóòtù òjíire ò lè sọ pé nǹkan báyìí ni mo fẹ́. Kí ni ìdí tá fi fẹ́? Wọ́n lè ṣàlàyé pé ìdí tá fi fẹ́ nǹkan tá fẹ́ rè. Ó dàbí gbogbo àwa tá ń sọ̀rọ̀ nípa Yorùbá nation yìí ni àbí òmìnira Yorùbá, all of the above. Kí ni ìdí tá fi fẹ́ òmìnira gangan? Kò kí ń ṣe pé torí pé Fúlàní ń pa wá nìkan. Alákọ̀ọ́kọ́ ẹ̀ òun ni pé kí ìran Yorùbá má bàa parun. A ti sọ èdè nù, a sọ àṣà nù. Àìmọye ọmọ Yorùbá mi, èmi gan for example mo máa ń struggle fún èdè Yorùbá ni. Ìsìn tí mo tẹ̀ tí wọ́n ń sọ French dáadáa ń sìn, ó tútù wá gba Yorùbá yẹn lẹ́nu mi débi pé mo máa ń struggle ẹ̀ ni.
á sọ èdè nù, á sọ àṣà nù, á sọ ìṣe wa nù gẹ́gẹ́ bí ọmọ kóòtù òjìire. Ìran ìlú àbí ìran tó bá dẹ̀ ti pàdánù èdè, tó pàdánù àṣà, aṣọ, torí àwọn nǹkan ọ̀dánimọ̀ nìyẹn, ìlú yẹn máa ń parun ni. Ká má bàa parun, kílẹ̀ kóòtù òjìire má bàa parun, òun la ṣe fẹ́ Yorùbá nation. Ìdí àkọ́kọ́ nìyẹn. Ìdí ẹ̀kejì òun ni pé láti bẹ̀rẹ̀ tí wọ́n ti amalgamate Nàìjíríà, àwọn ìlú ìpapọ̀ gẹ́gẹ́ bí Nàìjíríà, kò sí wọn Nàìjíríà. Ìran kan ló ní right sáwọn nǹkan kan, àwọn ìran kan wọn ò nẹ́tọ̀ọ́ sí. There is so much discrimination, there is so much oppression, there are too much accusation against àwọn kan. Àwọn ìran kan dẹ̀rẹ̀ wọ́n ní ẹ̀tọ́ sí gbogbo àwọn nǹkan yẹn, and ó dẹ̀ affect àwọn èèyàn wa mentally. Another thing tó tún wá òun ni the kidnapping, the taking over of the land. Ìran Fúlàní wọn ò wá ní ṣeréṣeré, wọ́n ń gba ilẹ̀ lọ. Ẹ lọ sí Ọ̀yọ́, àwọn ibìkan lábẹ́kúta wọ́n ti gba gbogbo bẹ̀. Kódà lẹ́kọ̀ọ́ náà wọ́n ń gbalẹ̀ lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Àfi k'Elédùmarè kó dìde lójú méjèèjì kó gbèjà wa. Mo dẹ̀ máa ń sọ fún wa, gbogbo àwa ta ní à bìlíìfù pé a máa gba báwo la ṣe fẹ́ gba Yorùbá nation, àwọn wo ló fẹ́ rúlu Yorùbá nation. Èmi máa ń sọ, I have 110% assurance, because the more you know the less you talk ni. Mi ní fẹ́ torí pé mo fẹ́ kí gbogbo ayé máa bọ̀, òun ló sọ, òun ló mọ̀, ló ṣe máa sọ síta. Àmọ́ èmi àti yín a ní ipa tó pọ̀ láti kó kí Yorùbá nation yìí ká lè fi àlàáfíà, ká lè fi jọba nínú ẹ̀. Èmi àti yín a ní ọ̀pọ̀lọpọ̀ ìṣe tá gbọ́dọ̀ ṣe tí Yorùbá nation tó lè fi dodindi. Another one tó tún wá fa ìdí tí a fi fẹ́ Yorùbá nation òun ni wípé ìṣe wa wọ́n gbà lọ́wọ́ wa. Èkíní, àwọn ọba wọn láṣẹ lẹ́nu mọ́. Èkejì, Ifá ló ń yanba. Wọ́n gbé Ifá sẹ́gbẹ́ kan, àwọn politician ló ń yanba nílẹ̀ Yorùbá nísìn. Ẹlẹ́ẹ̀kẹta, gbogbo àwọn ìṣẹ̀ṣe wa wọ́n pàtì. Wọ́n subject àwọn oníṣẹ̀ṣe into completely poverty to the extent wípé they have no choice than to follow the crowd. But my father said something to me. Only if you can't beat them, stand out. Àwọn bàbá wa kan wà nínú ṣẹ̀ṣe, wọ́n stand out to me. Wọ́n stand out. Nítorí pé kí ni, wọ́n ò fẹ́ kí ìran wa parun. Ìṣẹ̀ṣe ni àwọn ọmọ kóòtù òjìire. Àwọn ọmọ kóòtù òjìire ni ìṣẹ̀ṣe. Nítorí pé kí ni, mo máa ń sọ fáwọn ọmọ mi, máa ní ìṣẹ̀ṣe ni mí, èmi ni ìṣẹ̀ṣe. Kí là ń pè ní ìṣẹ̀ṣe? Orí ẹni, ìṣẹ̀ṣe ẹni ni. Ìyá àti bàbá ẹni, ìṣẹ̀ṣe ẹni ni. Ikin ẹni, ìṣẹ̀ṣe ẹni ni. Gbogbo àwọn irúnmọlẹ̀ wa, ìṣẹ̀ṣe ẹni ni. Àwọn tí wọ́n gbé ẹ̀sìn wá fún wa, wọ́n ò sọ àwọn irúnmọlẹ̀ nù. Àwọn irúnmọlẹ̀ tí wọ́n tọ́jú wọn sẹ́gbẹ́ kan. Àwa mú títí wa. Okay, kí ni reason tí wọ́n ṣe wá kó gbogbo àwọn òrìṣà wa tí wọ́n wá sọ di owó? A tún lọ fi owó wò. Máa kàn ṣe fídíò òun àti ìyàwó ẹ̀, wọ́n lọ sí museum kan. Wọ́n wá sọ fún wa wípé if you see all our this thing, they took, wọ́n gbé àwọn èyí tó dá lọ, wọ́n wá fi ordinary ilẹ̀ fún wa. He used that word, but wọ́n ò mọ̀ wípé àwọn gbarúmọlẹ̀ ò kúrò ní ilẹ̀ yẹn. Mo yìí ń sọ̀rọ̀ lọ lórí element of freedom o, pé kí ni nǹkan ta fẹ́. Wọn ò jẹ́ ká lè ronú pé nǹkan báyìí báyìí la fẹ́. Ibi báyìí là ń lọ, àwọn nǹkan báyìí la fẹ́ ṣe. Wọn ò allow ẹ̀ mọ́. Ohun tíjọba bá fẹ́ la gbọ́dọ̀ fẹ́. Meanwhile, àwa la yàn wọ́n sípò. Àwa ló yẹ ká sọ nǹkan ta fẹ́ fún wọn tí wọ́n dẹ̀ yẹ kó gbà sí wa lẹ́nu. Another thing ni pé freedom from fear. Wọ́n fi ìbẹ̀rù sí wa lọ́kàn. Ìbẹ̀rù lọ́nà wo láti máa pa àwọn èèyàn táwọn èèyàn bá bọ́ta tó bá fẹ́ ronú wọn hàn.
ẹ̀rù á máa wá bá wa láti jáde. Ṣé wọ́n ló fẹ́ jáde? Ṣé wọn ò ní pa ẹ́? Ṣé lágbájá ló fẹ́ jáde? Ṣé wọn ò ní pa lágbájá? Ṣé tàmẹ̀dù ló fẹ́ jáde? Wọ́n máa ti declare terrorist. Ó tún wá ní nǹkan kan, òun ní pé tí ilé ẹjọ́ bá dá èèyàn sílẹ̀, tí wọ́n bá láwọn ò ní fi ẹni yẹn sílẹ̀, wọn ò ní fi sílẹ̀ ni. Nítorí pé wọ́n sọ ara wọn di mini god. Tá bá ní total freedom, tá ní completely freedom, ó máa allow wa láti ní ìdùnnú ọkàn, á allow wa láti ní ìfọ̀kànbalẹ̀, nítorí pé gbogbo àwọn freedom yìí la máa lè express ara wa. Tá bá fẹ́ fi ẹ̀rọnú hàn, á lè fi hàn. Tá bá fẹ́ sọ ọ̀rọ̀, á lẹ́tọ̀ọ́ láti sọ̀rọ̀ láìsí amúni lẹ́nu dání, amúni lọ́wọ́ dání, amúni lọ́kàn dání. Tí a bá ní òmìnira ọmọ kóòtù òjìire, a máa ní original thought la máa ní, nítorí pé kí ni? A máa ronú bí ọmọ káàárọ̀ òjìire. Ìwọ ọmọlúwàbí wa máa padà síbẹ̀. A wà creative ní gbogbo ọ̀nà. Creativity ó máa wà ní gbogbo ọ̀nà. Then àwọn creativity wa bí àwọn bàbá wa ṣe jẹ́ inventor tó invent oríṣiríṣi nǹkan. Ó dàbí ẹnìkan ní ẹ̀yin Yorùbá wo ṣèbó òyìnbó ló gbáṣọ wá fún yín, ẹjọ́ sóyìnbó ń wọn aṣọ òkè ni. Àwọn bàbá ńlá wa aṣọ òkè ni wọ́n wọ̀, bàtà idẹ wọ́n ti ń wọ̀ káwọn òyìnbó tó dé. Bọ̀ ìtàn àgbélẹ̀rọ tó gbé wá fún wa tí wọn ò ṣe history mọ́ ní school, òun ló jẹ́ ká wà lórí tàwa yìí. Tí a bá ní òmìnira, we will be productive. Ẹ má bínú, mo fẹ́ gbọ́ mi. A máa wà productive in the sense wípé a lè ṣe nǹkan tá fẹ́. Nísìn, ẹ wo gbogbo àwọn small scale industry tó wà nílẹ̀ káàárọ̀ òjìire. Èkíní, kò sí iná tó máa fi produce. Àwọn producer là ń sọ̀rọ̀ nípa ẹ̀ ní ìsìn. Wọn ò ní iná tí wọ́n lè fi produce àwọn nǹkan. Kò sí omi, kò sí security. Wọ́n tún lọ ra generator, wọn ò repo rọ sínú generator. How do you want them to be productive? Ẹ má bínú, ló ń bomi ní flask. How do you want them to be productive? Báwo la ṣe fẹ́ kó wá productive? Màámi Ọmọlára Sunshine, ẹ káàsán mà, yẹ kújọ́ mẹ́ta. Ẹ jọ̀ọ́, báwo la ṣe fẹ́ kí wọ́n wá productive? Kò sí freedom, kò sómi, kò sépo, o ò lè dá iléeṣẹ́ kékeré lẹ̀, kó employ àwọn èèyàn, kó rọra ṣe àwọn nǹkan. Táàsì tó máa gbé wá fún ẹ lóṣù gan, ó ti pa iléeṣẹ́ run. Iná kò sí, ó tún ra generator, kò sépo fún generator. Báwo náà ṣe fẹ́ wà productive? But tí a bá gba òmìnira wa, a máa wà, increase máa wà ní orí productivity. Tá bá wà ní orílẹ̀-èdè olómìnira Yorùbá, ó máa fún wa ní right láti jẹ́ ká jẹ́ ara wa. Ọ̀nà wo la máa fi jẹ́ ara wa? Inferiority complex ó ń da àwọn èèyàn wa láàmú gan gidigidi gan. Ìdí nìyẹn tí mo ṣe ní a need counselor tó máa cancel àwọn èèyàn wa, tó máa jẹ́ kó ṣàwárí ara wọn, tó máa jẹ́ kó mọ irú èèyàn tí wọ́n jẹ́. Nítorí pé kí ni? Torí intimidation tí wọ́n intimidate wọn, ó ti jẹ́ kí ẹlòmíì kó di kí lorúkọ ẹ̀, a lè jàfẹ́tọ̀ wa, a lè sọ̀rọ̀ bó ṣe wù wá. Wọ́n ti oppress wa. Bàbá mi mo rí yẹn káàbọ̀ sà. Another thing òun ni pé ó máa ṣe o. Ó máa allow overall high quality of life. Tá bá ní freedom orílẹ̀-èdè olómìnira. Ṣebí nísìn àwọn ọmọ wa wọn ò ríṣẹ́ ṣe, wọ́n bẹ̀rẹ̀ sí ní ríṣẹ́ ṣe. Àwọn ọmọ wa náà máa jẹ́ ọlọ́pàá wa. Àwọn náà máa wà nídìí sójà wa láti mójútó ìlú. Àwọn ọmọ wa náà máa wà ní àwọn ọmọ wa, àwọn náà máa wà ní foreign affairs ministry wa. Àwọn ọmọ wa náà máa wà ní gbogbo ibi, gbogbo tó ń ṣe ríṣẹ́ ṣe. Tá bá sọ̀rọ̀, mo ti sọ níjẹta pé tá bá sọ̀rọ̀ nípa ordinary policing, ọ̀nà 5 different type of policing, community policing, police national, kí lorúkọ ẹ̀,
àwọn níbí báyìí mo ti ṣàlàyé ti France wọ́n ní gendarme scientific police kìíní kan police. A máa ní oríṣiríṣi department immigration a máa ní fúnra wa navy a máa ní fúnra wa ṣé kò ti provide iṣẹ́ ẹjọ́ ṣó nídìí káwọn ọmọ wa kọ́ máa lọ ṣerú ní àwọn Arab country mọ́ air force a máa ní fúnra wa custom a máa ní fúnra wa àwọn pilot we will be able ṣe rí reason tí mo ṣe ní ó máa increase the productivity àìmọye security outlet oríṣiríṣi ó máa jáde látọ̀dọ̀ wa. A máa ní oríṣiríṣi association àwọn drivers association doctors association àwọn ọmọ wa pharmacy tó study pharmacist ẹ lè imagine nísìn we have so many doctors but ní present day Nigeria in doctor òpómọ́ o àwọn nurses náà ò sí o àwọn nurse jẹ́gẹ́dẹ́ ló kù báyìí o gbogbo àwọn qualified nurses wọ́n ti ṣe kí ni wọ́n ti sá lọ sílùú òyìnbó nítorí pé kí ni wọ́n á ṣiṣẹ́ wọn ò ní rí sálárì gbà. Ẹjọ́ àwọn èèyàn tó wá ń ṣe àìsàn ta ló fẹ́ tọ́jú wọn. Another thing ni pé àwọn traditional ruler wa àṣẹ àpadà sí wọn lẹ́nu wọ́n á bọ́ sí ipò ẹ̀tọ́ wọn. Torí ẹ̀ ṣe rí national anthem wa a máa ń rí bí orin lásán kò kí ń ṣe orin lásán. Ìwúre àti àṣẹ òun ni national anthem wa. Art and culture department wa iṣẹ́ abẹ̀rẹ̀ ń bẹ̀. Àwọn oúnjẹ wa á padà sí massive farming iṣẹ́ ọ̀gbìn tó pọ̀ rẹpẹtẹ. Association oríṣiríṣi máa dìde. Oríṣiríṣi department ló máa wà tá bá gba òmìnira wa. Ẹ wá wò láàrin èmi àti yín ká jókòó ká rò ìwọ̀nba díẹ̀ ni mo mention yẹn mi lè mention ẹ̀ tán. Àwọn market association a máa ní ilẹ̀ Yorùbá banking system títí wa láti ìgbà táláyé ti dáyé la ti ń dájọ́ tálájò dẹ̀ ń gbówó wa lọ ìgbà tí Nàìjíríà ta bẹ̀rẹ̀ sí ní wọ Nàìjíríà sára ló di pé a máa dáwó fálájọ àwọn olè máa lọ àtàkà lájọ wọ́n máa gbówó lọ. We will be able láti bẹ̀rẹ̀ sí ní gbé aṣọ wa lárugẹ à sọ̀rọ̀ nípa aṣọ wa. Ẹ ṣeun bàbá mi Tèmítọ́pẹ́. Àwọn tó wá jẹ́ pabambarì ẹ̀ òun ni àwọn retiree wa. Àwọn bàbá wa tó ti fi 35 years sí ìjọba. Kò ń ṣe gbogbo ènìyàn ló máa kọ́ ilé. Kò ń ṣe gbogbo ènìyàn dẹ̀ ni ò ní kọ́lé. I used to say it, ẹ quote me right. Tá bá kó àwọn bàbá yẹn papọ̀ sí ibì kan tá ń ṣètọ́jú wọn. Tí wọ́n rí àwọn èèyàn tó ń bára wọn sọ̀rọ̀ tó ń sọ ìtàn tó ń ṣe gbogbo ẹ̀ ìjà àwọn bàbá wa máa ṣubú lulẹ̀ wọ́n máa kú ṣáwọn ìyá wa máa ní dementia àtẹ máa fún wọn lórúkọ pé orúkọ ìyá yìí kinní kan ni o economic wa ó máa grow tá bá gba orílẹ̀-èdè olómìnira Yorùbá. Another thing tó máa tún fún wa òun ni pé ó máa jẹ́ ká ṣiṣẹ́ papọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ẹ wo gbà tá bẹ̀rẹ̀ Yorùbá nation a lot of us àmọ́ra wa rí àríra wa rí nísìn àti di ọmọ ọ̀yá tá a bá gbóhùn ara wa báyìí gbogbo èèyàn máa pè ní àgbúrò yín kẹ́ jáde o ṣé kò sí o ìyá mi ṣàlàáfíà ni o. Ó ti mú ìfẹ́ Yorùbá nation òmìnira Yorùbá gbogbo nǹkan tẹ́ bá ń pè Republic of Odùduwà ó ti fi ìfẹ́ padà sáàrin àwọn ọmọ káàárọ̀-oòjíire. Tá bá gba orílẹ̀-èdè olómìnira ìfẹ́ yẹn á wá grow ju bó ṣe lọ àwa wà together we will be able to work together. Then ó máa wá allow adequate standard living ìgbé ayé ìrọ̀rùn. Láyé àtijọ́ ìgbé ayé ìrọ̀rùn làwọn baba ńlá wa ń gbé. Tá bá gba orílẹ̀-èdè olómìnira Yorùbá nation ìgbé ayé ìrọ̀rùn ìgbé ayé ìfọ̀kànbalẹ̀ ìgbé ayé tá máa sùn síwájú ìta tí kò sẹ́ni ọlọ́pàá tó máa wá gbé wa lọ police station ó máa wà ń bẹ̀. Torí àwọn ẹ máa ń tẹnumọ́ pé we need a lot of counselor láti cancel àwọn èèyàn wa. Àwọn èèyàn wa need láti wà cancel. Ọ̀kíní kíran Yorùbá má bàa parun.
tá bá gba orílẹ̀-èdè olómìnira a bẹ̀rẹ̀ sí ní sọ ìtàn wa, a bẹ̀rẹ̀ sí ní sọ nípa àṣà wa, a bẹ̀rẹ̀ sí ní sọ nípa ìṣe wa, ìṣẹ̀ṣe wa tó fi ẹnu àtẹ́ bù àbí tó fi ẹnu àtẹ́ lù, a bẹ̀rẹ̀ sí ní sọ nípa ẹ̀. Àwọn orúnmọlẹ̀ wa tí wọ́n sọ pé èyí vù, a bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé nípa ẹ̀ fún wọn. Lákòótán ẹ jẹ́ mímọ́rí yẹn káàbọ̀. Lákòótán finally freedom is independence. Independence ni ìrọ̀rùn ni tá bá gba ìtúsílẹ̀ orílẹ̀-èdè Yorùbá, olómìnira Yorùbá, a máa wà independence. A ní gbé ojúlé àwọn òkè ọya kan pé wọ́n máa sọ fún wa pé ẹ ṣe báyìí ẹ ṣe báyìí. Ẹ wo for example Nàìjíríà ń sìn, torí pé oko ẹrú ní Nàìjíríà. Tẹ́nìkan bá fẹ́ contest fún president, ó máa kọ́kọ́ gba Chatham House lọ ní UK, á kọ́kọ́ lọ tọrọ mo bẹ̀bẹ̀ ni o, wọ́n á gba nọ́ọ̀tì lọ, wọ́n á lọ bá àwọn kàbá ń bẹ̀, ẹjọ́ o a fẹ́ ṣe gbogbo ẹ̀ ni o. Àwa máa sọ, ẹ wo ìgbà tí wọ́n lọ ń kó owó lọ tí wọ́n ń gba 400 million. Mo ní àwa ìdí nìyẹn tí mo ṣe ní ká bọ́ Nàìjíríà lẹ̀. 100 million yẹn á build the company, àwọn èèyàn aríṣẹ́ṣe, á ṣe ìwúlò fáwọn. Ẹ wo àdúrà àwọn èèyàn tó kó owó yẹn sílẹ̀. Ẹ wo ibi tí wọ́n wà lẹ́ni, ẹ wo ipò tán wà lẹ́ni. Ìdí nìyẹn tá ṣe gbọ́dọ̀ gba orílẹ̀-èdè olómìnira Yorùbá. Ìdí nìyẹn tí gbogbo wa ní ipa tá máa kó nínú ẹ̀. Gbogbo wa la ní ipa kan tá máa kó nínú ẹ̀. Lágbájá gbé kò gbé dáadáa, ẹ fi lágbájá tí ò gbé dáadáa sẹ́gbẹ̀ẹ́, ẹ̀yin ẹ gbé. Tá a bá lọ sí Ìbàdàn, tá a bá gba ọ̀nà Kòròdú àádébàdàn, tá a bá gba Ìbàdàn expressway àádébàdàn, tá a bá gba Abẹ́òkúta àádébàdàn. A ní ká ti dé Ìbàdàn tá à ń lọ òun ni. Ẹ má jẹ́ kí àwọn ènìyàn kan wá ṣe kí ni, kan pa wá tì sẹ́gbẹ̀ẹ́, kan wá fi wá sí kọ́nà. Tó yẹ pé àkànmọ́ máa sọ̀rọ̀ lórí àṣìṣe. Tá a bá ń sọ̀rọ̀ lórí àṣìṣe, àtúnṣe ò ní wáyé. Àtúnṣe ní kẹjá ká mú lò. Ìyá mi èjìrè ara ìṣòkùn mo rí yín. Gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ló ti affect wa in so many ways because a ṣì wà lóko ẹrú. A gbọ́dọ̀ gba ara wa lóko ẹrú. Oko ẹrú pátápátá òun ló máa jẹ́ kí ẹ̀mí gígùn. Tí ènìyàn bá ṣánkú nígbà táwa kéré ní 70, àwọn èèyàn máa sunkún pé ó dẹ̀ ṣánkú o. Àwọn bàbá ńlá wa, mo máa ń sọ bàbá mi tó bí èmi, he died at the age of 106. Ẹ wá wo àwọn ọ̀dọ́ tí wọ́n ń kú nísìn 40 tẹ́lẹ̀ 60 70 ní táwọn ṣe máa wò pé ẹni even nílùú yìí tí èèyàn tó bá pé 70 years máa kú wọn kò dàgbà o. Because wọ́n believe pé lifespan tó yẹ kán lò láti 90 85 ni wọ́n lè wá sọ pé wọ́n ti lo lifespan wọn pé. Orílẹ̀-èdè olómìnira Yorùbá, gbogbo àwọn ọmọ kóòtù òjìrè jákèjádò gbogbo àgbáńlá ayé la ní ipa takuntakun láti kó nínú ẹ̀. Gbogbo wa la rí bó ṣe ń lọ nísìn. Mo ṣiṣẹ́ ìlágùn mi, mo kówó mi sílé ìfowópamọ́, mo tún máa san owó láti gba owó jáde nítorí pé make provision kẹ́ tó change owó pé iye owó báyìí ló wà nílé ìfowópamọ́, iye owó báyìí la máa fi replace ẹ̀. Ìdí táwọn èèyàn wa ò ní sọ́fà. Ṣáwọn ìlú bòmí ṣé wọn kì í change owó ni? But wọn ò fi pa aráàlú lára. But àwọn tí wọ́n kó owó tí wọ́n jí owó sílé, torí ẹ sọ pé nítorí pé àwọn èèyàn kan jí owó pamọ́ sínú ilé, òun lè ṣe fẹ́ change owó. Ẹ jọ̀ọ́, àwọn yẹn wọ́n rí owó, wọ́n rí change. Àwọn oníkékèké ẹ tún wá pàṣẹ pé èèyàn ò gbúdọ̀ gbà ju 20,000 lọ. Ẹ fi ikú ẹ fi ń lé àwọn ènìyàn káàkiri. Bẹ́ẹ̀ ni, ìdí nìyẹn tí mo fi ń rọ gbogbo wa pé ẹ ní jẹ́ kó sú wa, ẹ ní jẹ́ kó rẹ̀ wá. Yorùbá nation
ẹ jẹ́ ká a máa gbà á tiẹ̀ ti gbà á ni because tẹ bá ṣe ń sọ lọ́kàn yín ló ṣe máa wá sí ìmúṣẹ àmọ́ ẹ bọ́ Nàìjíríà lẹ̀ tá a bá bọ́ Nàìjíríà lẹ̀ tá a tún gbé Nàìjíríà wọ Yorùbá nation a fẹ́ lọ fìyà jẹra wa ni ẹlẹ́ẹ̀kejì tá a bá la fẹ́ òmìnira completely òmìnira ni kẹ́ ẹ jẹ́ ká béèrè fún ẹ jẹ́ ká béèrè fún completely òmìnira pátápátá ẹ má jẹ́ ká gba òmìnira láàbọ̀ òmìnira tá máa lè freedom of speech freedom of expression freedom of rally freedom to protest freedom in all ramification of life ká ní òmìnira ká dẹ̀ ní ẹ̀tọ́ right to debate right to election right to gbogbo nǹkan táwọn ènìyàn máa ń ní. tí a ò bá dìde òmìnira wa ìran máa parun o ìran wọ̀ tí ẹ̀ ní parun náà torí mo mọ̀ pé ọ̀pọ̀ èrò kan ló ń gbàlù kí ìran wa kó má bàa parun kí wọ́n má bàa pa ká má bàa pa ìtàn burúkú torí àwọn ìran kan ti parun ẹ wo ọmọbìnrin tí wọ́n pa lady kí lorúkọ ẹ̀ yẹn lọ́ọ̀yà yẹn ìran mẹ́ta náà pa nídìílé yẹn ìran mẹ́ta ni wọ́n pa nídìílé yẹn ẹ jọ̀ọ́ kí ni wọ́n ṣe sí ìran mẹ́ta ni wọ́n pa nínú ìdílé yẹn kí ni nǹkan tí wọ́n ṣe sí àwa wí tán wọ́n sọ wípé ọlọ́pàá tó pa kò kì í ṣe violence person èèyàn tó kì í ṣe violence person tó dẹ̀ lè gbébọn tó yìnbọn pààyàn. kí wọ́n má bàa pa gbogbo àwọn ọ̀dọ́ ilẹ̀ wa tán kí wọ́n má bàa fi gbogbo àwọn kí lorúkọ ẹ̀ yí wọn lórí tán ìdí nìyẹn tá a ṣe ń sọ̀rọ̀ nípa òmìnira ó ṣe kókó òmìnira wa ó ṣe kókó completely liberty liberation freedom complete freedom and kẹ́yẹ́ jẹ́ ká build àwọn tó máa padà wá fìyà jẹ wá because tẹ bá hype wọn jù ẹ ń build wọn ni òun làwọn nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí gbogbo wa la níṣẹ́ láti ṣe iṣẹ́ wa fúnlẹ̀ wá forílẹ̀ ibi wá ká gbéga ẹ jẹ́ ká gbéga ká lè rí ìgbàgbọ́ wa ni pé kò sí àparò kan ò ga jù kan lọ nílẹ̀ kóòtù òjíire bá ṣe bẹ̀rù làbọ̀ mọ́ ẹ jẹ́ kí gbogbo wa ká ṣiṣẹ́ a ní iṣẹ́ kan láti ṣe ọ̀tọ̀ làwọn tó máa wà níbi administrative ọ̀tọ̀ làwọn tó máa wà níbi tó máa media ọ̀tọ̀ different section ní ọ̀tọ̀ làwọn tó máa kọ̀wé àwọn akọ̀wé kọ wúrà gbogbo wa la níṣẹ́ láti ṣe ó ní pé ká ṣiṣẹ́ ká lè jẹ ọ̀la tí a bá ṣiṣẹ́ yẹn tá a pawọ́pọ̀ kí gbogbo wa ṣiṣẹ́ yẹn sìn báwo la ṣe fẹ́ jẹ ọ̀la lọ́la. nítorí pé kí ni àwa ní ìmọ́lẹ̀ yẹn ti ń tàn káàkiri àgbáyé o ẹ wo Brazil sìn wọ́n ń ṣe ìṣẹ̀ṣe àwọn ọmọ kóòtù òjìire ẹ wo Cuba wọ́n ṣe ìṣẹ̀ṣe ọmọ kóòtù òjìire Republic of Dominican ẹnìkan ọmọ Republic of Dominican ó gbé gàrí wá fún mi nínú ìlú yìí ọmọ Republic of Dominican ló gbé gàrí wá fún mi wọ́n ṣe ìṣẹ̀ṣe ọmọ káàárọ̀ òjìire ẹ lọ wò káàkiri ní France níbí ní museum wọ́n ń bọ èṣù so àwa ní ká mójútó nǹkan tó jẹ́ titi wa àwa ní ká dìde ní gbogbo ọ̀nà ká gbé ìṣẹ̀ṣe wa ká gbé lárugẹ àwa ní ká dìde torí pé ọ̀nà kan ṣo tó lè mú ìrìn àjò wa kíákíá òun ni ká padà sínú ìṣẹ̀ṣe ni wá àwa ní ìṣẹ̀ṣe gbogbo oúnjẹ wa ìṣẹ̀ṣe wa ni gbogbo aṣọ wa ìṣẹ̀ṣe ni ẹ̀jẹ̀ mi
ẹ fẹ́ jẹ gàrí Republican Dominican màá sẹ́ǹdì ẹ̀ sí yẹn má wọ̀rí ẹ wò ó má dàbí gàrí Ìjẹ̀bú wa tó ń wírín báyìí. So gbogbo nǹkan wa aṣọ wa ìṣẹ̀ṣe wa ní nísìn Kampala everybody ń wọ̀ sìn ó tún ti padà síta àwọn ará kinní náà wọ́n ti ń gbà wọ́n wọ̀ ifá ń gbayé lọ ọ̀gbẹ̀rì òmò ẹ jẹ́ ká gba completely òmìnira tá a bá gba completely òmìnira orílẹ̀-èdè olómìnira lẹ̀ Yorùbá ayé á ń rọrùn fún wa o wọ́n á máa pariwo ní paradise on earth ló máa jẹ́ fún wa paradise on earth torí pé kí ni ó máa dùn ó máa nífọ̀kànbalẹ̀ ó máa lárinrin ju ibi tá à ń sá wa oko ẹrú tá a tún sá wa ìlọ toró ko ẹrú ni the same thing tí wọ́n ń ṣe lù yìí ẹ̀tọ́ tó tọ́ sí ọmọ ìlú ó yàtọ̀ sí ẹ̀tọ́ tó tọ́ sí àwọn àjòjì òun ni wọ́n ṣe ní Nàìjíríà báwo làwọn kan ṣe máa ṣẹ́ dollars ní 46 kọ́bọ̀ táwọn kan máa ṣẹ́ ní $1 to $1 táwọn aráàlú tọ́dẹ̀ máa struggle láti ṣẹ́ dọ́là ní 800 700 500 ẹ̀yin ìran karambà ní ó ní iye tẹ́ ń ṣe lọ́dọ̀ yín o ó ní iye tí Central Bank ń ṣe fún wọn o. So mo rọ̀ wá mo bẹ̀ wá lẹ́ẹ̀kan sí iṣẹ́ wà fún gbogbo wa ẹ tètè ṣe kí ni ẹ ta pápára mọ́ra o ká mú ṣẹ́ṣe ẹ ṣé mo dúpẹ́ o mo appreciate gbogbo yín o time na money o time na money no waka waka no lazy ọmọ tí ò ṣe kò jẹ gbogbo ara ìkíkíní ni kọ́lọ́n kó ṣàánú wa ẹ fi gbogbo àwọn tó sọ wípé àwọn fẹ́ ṣẹ̀sìn àwọn fẹ́ tẹ́ ẹ fi wọ́n sílẹ̀ ẹ má jẹ́ kí titi wọn ẹ mọ̀ pé mo máa sọ máa ní mo máa lọ straight ni mi ò rí Táyé tó ń ṣubú lulẹ̀ mi ò rí Kẹ́hìndé tó ń fò bí ọ̀pọ̀lọ̀ torí pé kí ni kálukú ló ní táìmù àti gba títí ẹ̀ yìí tá gbé dání òun ni kó jẹ́ kókó fún gbogbo wa ká dẹ̀ mú iṣẹ́ ṣe lórí ẹ̀ kò wá nídìí pé àwọn kan ṣe tán ó yọrí sí rere àwa máa tò ẹ má jẹ́ adẹni tó máa tò á ní dèrò ẹ̀yìn ẹ jẹ́ kí gbogbo wa ká ṣe kí ni ká sowọ́pọ̀ kó lè dáa but ojú kan kọ́ la máa sowọ́pọ̀ sí àwa tá wà ń di ìṣẹ̀ṣe a lè wà nídìí lẹ́tà o kíkọ o a lè wà nídìí writing o kálukú ló ní ipa tiẹ̀ tó máa kó ọ̀rọ̀ mi ò jù báyìí lọ o ẹ ṣé mo dúpẹ́ o orúkọ mi ò yí padà o àbíyọ my mommy love you mega o I love everybody I love you so much bye.